kọ system alóhùn ọ̀nà dalẹ̀ Yorùbá kò sẹ́ni méjì ìwọ lọ́mọkùnrin yẹn kọ́pì kò sí tó àkọ́kọ́ tí ó kọ́kọ́. Ẹ káàbọ̀ sí kànnì Orílómọ̀sìn. Ibi ìbáyìí náà ni a ti máa ń mú ìròyìn wá fún wa ní ọlọ́kan òjọ̀kan nípa bí ó ṣe ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá àti agbègbè rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yìn máa wò wá, ẹ má ṣe gbàgbé láti bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ tan notification button yín kó lè máa notify yín tàbá ẹ̀ṣẹ̀ drop new video. Bayo Black lórúkọ tèmi. Ẹ tún wo ohun tá a mú wá fún wa lénìí o, ó gbẹnu tán o, ó yá ẹ bá wa wò ó. Ó ti kanra nítorí àtijẹ àtimú. Àwọn ọ̀dọ́ ti yàyàkúyà. Wọ́n kàn gbé irọ́ sí ẹ̀yin lórí, ẹ̀yin ó dẹ̀ mọ́ jàjàrọ́ lọ. Ó kálukú ló ní tí ń jà fún lábẹ́lẹ̀ o. Tẹ́ bá wà ládùúgbò, tẹ́ bá ra àwọn ọ̀dọ́ tí wọ́n ń jà sí orí ilẹ̀ plọ̀tì kan ládùúgbò, tàbílẹ̀ bí tàbílẹ̀ ìlú, tíjà yẹn bá ti le jù, tíjà yẹn di pé bẹ́ẹ̀ mi ọba pé àyàjọ kú bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀dọ́ kan bẹ́ẹ̀ ìjà owó ni ó ti kúrò níjàlẹ̀. Allah. Lóòótọ́ àwọn tí ń rẹni jẹ́ pọ̀ láyé, àwọn tí wọ́n gbomijé lójú ẹni tí ò lẹ́nìkan pọ̀ láyé. Àmọ́ àwọn ọ̀dọ́ Nàìjíríà nítorí àtijẹ àtimú wọ́n ti kóró ó kálukú wọ́nà tí ó gbà jẹ tí ó gbà mu ni báyìí túláàsì gbogbo ọ̀nà tó wọ́n bá lè wà láì ronú tí ó gbẹ̀yìn ẹ̀. Ẹ fura ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀sìn tó wáyé kò sí ẹ̀sìn tó mú hatred wá. Ìfẹ́ ni gbogbo ẹ̀sìn kílèmù pa àwọn ọmọ wa. Ẹ dárúkọ ẹ̀sìn kan tó jẹ́ pé nígbà tó dé ó declare pé ẹ máa bára yín jà ọ̀tá lòun mú wá rárá. Nítorí kálukú awí náà ni pé ìfẹ́ lòun mú wá láàrin ènìyàn. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn máa bá mi share 20 times. Ọba mi ó dá orí bò yín nígbà ìmọye. Ìfẹ́ lọ́lọ́run mú wá, ìfẹ́ lẹ̀sìn mú wá. Tẹ́sí ò bá mú ìfẹ́ wá kò wọ́ ti ẹ̀sìn. Tẹ́sí ò bá mú bá ṣe ṣayé táàráyé ṣe wá kò wọ́ ti ẹ̀sìn. Ọ̀run torí ọ̀run nìkan kọ́ la fi wáyé, torí ayé ń bẹ́ńbẹ́ nínú tá a fi wáyé. Tẹ́ bá rẹ̀sìn tí bá ń pariwo ọ̀run kò wọ́ ti ẹ̀sìn. Kùrán gan ni wala tansa nasibaka mina dunya. Má gbàgbé pé láwọn ojúṣe tó gbọ́dọ̀ ṣe láyé. Kì í ṣe ọ̀run nìkan ló torí ẹ̀ wáyé. Awáyé nítorí ká lè bá jẹ́ nǹkan láyé, ká lè contribute. Torí tó ò bá ṣe nǹkan kan láyé náà kò sí ìdájọ́ tó gbà lọ́run. Tó bá wá rí bẹ́ẹ̀, ìfẹ́ lọ́lọ́run fi dáyé. Ọlọ́run fẹ́ràn ànábì Ádámọ̀, bàbá ńlá bàbá wa, ló fi sí orí ilẹ̀ tó dáa tó rẹwà jù nínú gbogbo pílánẹ̀tì tó dá. Kò sí pílánẹ̀tì tó rẹwà táyé tà ń bẹ́ẹ̀. Ìfẹ́ lọ́lọ́run ní, tọ́lọ́run fi ní ẹ̀yin ènìyàn. Gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé torí mo dá fún ènìyàn. Mo sọ bí wà sí tó kọjá lọ, mo lọ́lọ́wọ̀n dáyé nítorí Mùsùlùmí. Ọ̀rọ̀ yẹn fẹ́ rú ẹlòmíì lójú. Ẹ lọ wo ní Quran chapter 2 verse 29. Al-Quran ni huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an. Huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an. Ọlọ́run ní mo dá fún gbogbo ènìyàn níbi tí mo fẹ́ràn ènìyàn dé. Ọlọ́run ní gbogbo tí ń bẹ lórílẹ̀ torí ẹ̀yin ènìyàn ni mo fi dá. Ọlọ́run sọ pé nítorí Mùsùlùmí. Ọlọ́run sọ pé nítorí ẹlẹ́sìn Christianity. Ọlọ́run sọ pé nítorí oníṣẹ̀ṣe sẹ́nìyàn ni ọ́, ènìyàn lèmi náà, àwa lọ̀gá lórílẹ̀ ayé. Ọlọ́run tó sọ nínú súrà míì, Ọlọ́run ní وسخر لكم ما في السماوات وما في الأرض. سورة الجاثية verse 45 Quran chapter 45 verse 13. Ọlọ́run lémi Ọlọ́run ni mo dá fún yín. Gbogbo tí ń bẹ lórílẹ̀ èmi ni mo rọ̀ fún ènìyàn. Gbogbo tí ń bẹ nílẹ̀ àti sánmà bẹ́nìyàn bá lóhun lọ ní máàsìkò tí kọjá òfin Ọlọ́run. Ọlọ́run ni mo rọ̀ fún yín. Gbogbo tí ń bẹ ní sánmà ènìyàn ni mo rọ̀ fún. Ìfẹ́ ni Ọlọ́run fẹ́ràn wa ni ló fi ní ká wá jọ̀gá lórí ayé. Ẹ̀yin ọ̀dọ́ ẹlẹ́sìn ẹ má mà sọ wá dọ̀tá ara wa nítorí ntẹ́ jẹ tẹ́ mu. Ẹ má sọ wá dọ̀tá ara wa nítorí àpò ara yín. Bẹ́ẹ̀ bá rọ̀dọ̀ tó bá dìde ládùúgbò tí pé wọ́n rẹ̀ wá jẹ ni hà nígbà ìjà ìsìn lélẹ́yìí èmi ó gbèjà ìsìn mi ẹ wá díẹ̀ dáadáa ọ̀pọ̀ nǹkan lọ sásábẹ̀. Akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú àlàáfíà ni mo wá jẹ láyé.
torí mi ìrí ntọ́nà ń sọ fún ànábì ju pé wa ma arsalinaka illa rahmatan lil alamin. Almighty Allah says in Holy Quran, "O ye Muhammad, I've sent you back as a cord of mercy unto the mankind." Allah ni mo rán as a source of mercy, as a source of happiness, as a source of joy, as a source of peace. Allah ni rí ànábì, mo rán kó lọ sáyé, kó lọ jẹ́ okùnfà àlàáfíà, okùnfà àánú fún gbogbo ayé ni. Ọlọ́run sọ pé ànábì lọ ayé kó lọ jẹ́ okùnfà àánú fún mùsùlùmí nìkan, fún gbogbo ayé ni. Tó bá wá rí bẹ́ẹ̀, ibo ni wàhálà ti wá dé? Bẹ́ẹ̀ bá béèrè, ànábì sọ wípé la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Sallallahu alayhi wa sallam. Ó lè pera lólùgbàgbọ́ òdodo, ó dìgbà mú bọ̀, ó dìgbà tó bá tó fẹ́ràn ọmọ nìkejì ẹ̀. Love your neighbor like yourself. Ó dìgbà tó bá tó fẹ́ràn ọmọ nìkejì gẹ́gẹ́ bí ara ẹ̀, ìgbà yẹn ló tó do nígbàgbọ́. Sọmọ nìkejì tí mùsùlùmí nìkan ni rárá. Fẹ́ràn aláwo, fẹ́ràn oní Christianity, ẹ̀sìn ló ní jọ́dá yín pọ̀. Ènìyàn ni wọ́n náà. Níjọ́ ọba wọ wàhálà, ó lè jẹ́ pé Christian ni ó fa ẹ̀yọ́. Níjọ́ tí mọ́tò ẹ bá l'accident, ó lè jẹ́ paláwo ní ọ̀yọ́ ọ̀nà mọ́tò. Tó fi ní tètè kó lè jẹ́ pé ní ògbìn ọ̀dọ̀ hospital. Bẹ́ẹ̀ bá wá wò, ẹ lọ wo ní Bíbélì látòkè délẹ̀, ẹ bá wo ní Mark 12:31, ntí Jésù sọ fún àwọn lọ́yà àwọn Farisí, ní tó sọ fún wọn náà ni pé òfin tó pàtàkì jù láyé lẹ́yìn má ṣẹbọ, ó ní pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara ẹ̀. The greatest commandment is to love your neighbor as yourself. No other commandment that is greater than this. Jésù náà wí bẹ́ẹ̀. Fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ̀. Kò sí òfin míì lórílẹ̀ ayé tó tóbi jù yìí lọ lẹ́yìn òfin ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Tẹ́ bá bi àwọn oníṣẹ̀ṣe, àwọn náà sọ fún yín pé ìfẹ́ lélẹ́dùn àfidáyé. Ìyẹn túmọ̀ sí pé ká fẹ́ràn ara wa. Ìran Yorùbá ẹ jẹ́ ká ronú. Ìkànnì Islam ti kí káàkiri ayé, èmi ò sọ páàkì ń sọmọ ìyá ara wa nínú Islam. Bẹ̀tí tó bá mọ̀ mọ́ ìyá òkè tọ̀hún títí ẹ dé tí ò fi ẹ̀sìn yanjú ọ̀rọ̀ ara ẹ̀. Táwọn ará rẹ̀ wá gbàgbọ́ pé gbogbo ẹni ọba ti wá lọ́dọ̀ àwọn ìkan náà làwọn ìbá àjẹlẹ́sìn míì ẹ̀ ní gbọ́ngbà wọn bá fẹ́ tí wọn bá fẹ́ lo agbára. Wọ́n jọ pa wọ́pọ̀ ni lórí àwọn tó kù. Ìkan ni wọn ní sọ̀rọ̀ ẹ̀sìn mọ́, wọn ní wo pé mùsùlùmí lẹ́nìkan, ẹlẹ́sìn kan lẹ́nìkan. Báwo lèmi ó ṣe wá wò? Bọ́bá dáàrin ìran lárúbáwá unless tí lárúbáwá bá ṣàbòsí fún mi ló kù. Tí ò bá dẹ̀ lọ́wọ́ ìjọba nú, ó lójú lárúbáwá tí ó gbèjà mi nítorí pé mo jẹ́ dúdú. Ìran ọmọ Israel tó bá lọ́wọ́ ìjọba nú ló kù. Bí ó bá lọ́wọ́ ìjọba nú, ó lójú ẹni tí ó gbèjà mi nítorí pé mo jẹ́ dúdú. Ìran wọn níbi tí wọ́n ti ń ṣe awo tó ga jù ní India, ó lójú ẹni tí ó gbèjà mi bẹ̀. Kò ní wò pé nítorí pé dúdú leléyìí, kò ní wò pé nítorí pé lẹ́yìn ẹ̀yàn rẹ̀ ni ó kọ́kọ́ support. Innamal mu'minina ikhwa, ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn Ìsìlámù. Àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ rántí ìjọmọ ìyá ẹbí, ìjọmọ ìyá àrán, ìjọmọ ìyá Yorùbá. Bá a bá lọ díjú mọ́ríta dalẹ̀ Yorùbá rú tógun bá dé, pásítọ̀ ò ní lè lọ chọ́ọ̀chì, mùsùlùmí ò ní lè lọ mọ́sálásí, oníṣẹ̀ṣe ò ní lè lọ bí títí ń ṣe tí ń ṣe yẹn. Gbogbo wa ó kálukú òmèrè ni ẹni orí yẹn ó di lé ní. Ó lè jẹ́ pọ́nmọ babaláwo lórí fà lọ́wọ́ pé wo jájọ máa sásàlà fẹ́mi wa. Ẹ̀kọ́ ìsìlámì, ìjọmọ ìyá Islam ó pàtàkì gan. Islam jẹ́ ká mọ̀ yìí pé ẹ̀mí ni ìjọmọ ìyá Islam. Àmọ́ bó ṣe pàtàkì tó yẹn, zimman wazaka bima wazanka. Òṣùwọ̀n tí wọ́n bá fi wọ́n fún ọ nìwọ náà wọ̀n. Èmi pè wọ́n lọ́mọ ìyá. Ọmọ ìyá mi ni, òun mú ẹni tó jẹ́ tèmi olówó dùnbú ẹ̀. Eré kìnnìkìnnì kan bára wọn ṣe tí a fi ń tù yí ara wọn. Ìjẹ́nìyàn ó pàtàkì, mo tó repeat ẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ bú ẹ continue. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ìran kan ni wá nínú gbogbo ìran. Ọlọ́mọ tó dé tó fi pè mí ní Yorùbá tí ó pè mí ní Lárúbáwá. Mi ò lè torí ẹ̀ èyí ìran Lárúbáwá láéláé. Màá respect Ànábì mọ́ wọn náà, màá respect Quran, màá respect Baitul Atiq,
àmọ́ ìyẹn ò sọ pé kọ́mọ lárúbáwá pàtàkì lọ́dọ̀ mi jọ ọmọ Yorùbá lọ tọ́mọ Yorùbá bá dúró déédéé ọmọ Yorùbá tí ó bá dúró déédéé tí ń ṣàbòsí ni wọ́n yẹra fún. Ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run fún Muhammad tí ṣọ̀gá. Yorùbá ẹ jẹ́ ká pawọ́ ọ̀pọ̀ karùnú. Kí la bá fífẹ́ ṣe tí ó dá. Ṣẹ̀gbọ́n kí la bá fífẹ́ ṣe tí ó dá. Kí la bá fífẹ́ ṣe tí ó dá o. Kí la bá fífẹ́ ṣe tí ó dá. Kí la bá fífẹ́ ṣe tí ó dá. Ànábì wa Muhammad lọ sójú ogun Sallallahu alaihi wasallam. Ìfẹ́ òdodo Mùsùlùmí ò pé yẹlẹyẹlẹ ńgbà náà. Ànábì ṣẹ́gun 313 lènìyàn tó lọ sójú ogun. Wọ́n lọ fèsì èèyàn 1000. Mùsùlùmí tó jẹ́ 313 sì win nítorí pé ìfẹ́ ń bẹ láàrin wọn, unity ń bẹ. Nígbà tó dogun Hud, Ànábì kó èèyàn 1000 lọ́wọ́. Àwọn àríjẹ nídìí màdàrú láàrin Mùsùlùmí Abdullah ibn Ubay tó fẹ́ ṣe olórí Medina ń túláàsì. Bẹ́ẹ̀ bá ráwọn èèyàn tí wọ́n bá ń da yẹ́rú tí ń pé mọ̀ ń jà fẹ́sìn mọ̀ ń jà fún lù gbogbo wọn náà kọ́ ni wọ́n fi ń jà fẹ́sìn jà fún lù o. Ó lè jẹ́ pọ́ fẹ́ di olórí, ó lè jẹ́ pọ́ ń jà fúnlẹ̀, ó lè jẹ́ pọ́ ń jà fowó, ọ̀kan ló mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni. Òun ń jà pọ́ ń fẹ́ so lórí ni Abdullah ibn Ubay tọ́rọ̀ ń lọ fẹ́ so lórí Medina kánábì ò tó dé. Ó kó sáàrin àwọn Mùsùlùmí gbogbo ń tà nábì òrónú kan gbogbo ẹ̀ ló fi dàrin Mùsùlùmí rú. Ogun fọ́mà nábì lọ́wọ́ wọ́n wí ní ànábì lógun Uhud. Kí ló jẹ́ wọ́n wí ní ẹ̀bọ́ ṣe dá nábì ọlọ́run tó àríjẹ́ǹdì màdàrú kan ti dìde láàrin wọn tí ń kó ẹ̀yin Mùsùlùmí síra wọn tá à ń pè ní Abdullah ibn Ubay. Ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà lóòótọ́ Ọlọ́run ṣépè fún Kùránì ṣépè fún kódà nígbà tó tún kú gan Ọlọ́run lánàbì ọ̀gbọ́dọ̀ lọ́kùnrin sí lára àmọ́ gbogbo ẹ̀mí tó ti kú nítorí pọ̀ bá nǹkan jẹ́ ń kọ́. Ẹja jí ẹ̀yin Yorùbá ẹja ronú tẹ́ ẹ bá ti rí ọ̀tá kan tó burú jù ẹ fura kadal fọkùrù ayẹkùnà kófùrán kò sí tó yára sọ yẹn di kèfèrí. Bẹ́ẹ̀ bá rí Mùsùlùmí kan ní sàmánì táwa yìí tó bá jump sínú ẹ̀sìn mi Christian tó sáré jump sínú ẹ̀sìn mi oníṣẹ̀ṣe tó sáré jump sínú ẹ̀sìn mi tí ọ̀wá dákẹ́jẹ́ tí bá ń dàrú lókè dàrú nísàlẹ̀ ẹ wá di dáadáa nǹkan kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí. Akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo fọra balẹ̀ mo rí mú mo mọ tí ń ṣẹlẹ̀ mo wádìí lélẹ́yìí tó pọ̀ mo rí àpò kọ̀ọ̀kan nínú àwọn fámìlì ọmọkùnrin tó wà ní Ìlọrin mo rí òdodo bámú. Ọlọ́run yọ ọmọkùnrin yẹn jáde padà tó bá jáde yóò realize mistake ẹ̀ òun náà wà á bẹ̀rẹ̀ gbésí ayé tuntun. Ṣé báwọn kan ni wọ́n ti bí wọ́n ṣe bí ẹnìkan ṣe wà ní Mùsùlùmí tó fi àwọn Mùsùlùmí wọ́wọ́ tó forí gbogbo wa tó fi gbóra wa. Òun kan náà lọ́lọ́run nìkan lòun mọ́ nínú gbogbo ayé. Ó mú àdàbíyà nílọrin ó sọ́dọ̀ta mọ̀rìkàsíyà lẹ́kọ̀ọ́. Ìyàwó méjì tó jẹ́ pé bàbá méjèèjì ọmọ ìyá ni wọ́n láti ìlú Ìlọrin. Ọgọ́fárí àdàbíyà ó fi bá mọ̀rìkàsíyà jà. Ọkọlù mọ̀rìkàsíyà àwọn ọmọ bàbá lágége ó mú kan ìfi ń bá èyí ẹ̀gbẹ́ pátápátá jà. Èpè rẹpẹtẹ ìníṣẹ́ tó fi ń bá wọn jà. Ó rí pé yẹn tó fẹ́ tu gbogbo ìjà tí ń jà yẹn ó ń lo súnà àti bẹ́sìsì tí fi ń jà pé súnà lòun ń jà fún. Ó wá rí pé àwọn súnà fẹ́ gẹ̀ẹ́tì òun ó sáré mórí àwọn súnà náà fún wọn gbára wọn. Àwọn kan ní súnà 1990 àwọn kan ní súnà kìíní kan ó dà wọ́n rú wọn àti ìrojú tó ara wọn dòrí àrọ̀. Òun nìkan náà ni òun yìí kan náà ní ń bọ́ bá lọ́rin ní ń bọ́ bá Èkó ní ń bọ́ bá gbá bọ́ bá òun ló dá gbogbo fìtínà lẹ Yorùbá yìí lẹ kò sẹ́ni méjì. Kò sí ẹni méjì. Ọwọ́n tí mo wí kọjá lọ èmi àtàwọn onílàáká àdálàáká ìjọ haribon kòjà hatton system mẹ́fà ni wọ́n fẹ́ lò fàkẹ́ ògbà gold mo múra everything. Àkọ́kọ́ system alóòwò ọmọ dalẹ̀ Yorùbá kò sẹ́ni méjì ìwọ lọ́mọkùnrin yẹn kọ́pì. Kò sí tó àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe yọ́bẹ̀ sí àtàkì ni bọ́yá máa jáde padà tí máa dárúkọ ẹ̀ kí kéèsì ó lè bá dàrú. Ẹlẹ́ẹ̀kejì tó bá rí pé yẹn work yọ bẹ̀rẹ̀ bá ní lórúkọ jẹ́ pẹ̀lú àwọn orúkọ burúkú tó lè bí yẹn nú ẹnìkan ò ní bínú á níbi tá a jọ ń lọ. Ẹlẹ́ẹ̀kẹta ìwọ tó ń sọpọ́ọ̀tì
tó ń support ta lọ́lọ́run lẹ́yìn tó bá support ẹ̀ sókù ní Yorùbá ni àní kó change káwọn ènìyàn sínú Islam padà kí ló burú bí kí n support ẹ̀ tí n bá rí i pé yóò change ayé rẹ̀ ọ̀dà. àwọn ẹbí ìta lọ́lọ́run wá mi wálé màmá ẹ̀gbọ́n wá mi wálé ní ìdẹ̀ yẹsẹ̀ mo pe àwọn ògo Ìlọrin mo dẹ̀ sọ fún àwọn màmá yẹn náà pé mo sọ fáwọn ògo Ìlọrin pé ń bọ̀ o adẹ̀jọ sọ yí pé kò sí tó burú bẹ́ẹ̀ àlàáfíà náà ni gbogbo wa ń wá mo mọ meeting tó wáyé láàrin mi àtàwọn màmá yẹn mo mọ tèmi àtàwọn ògo Ìlọrin tá a jọ sọ tí mi ò lè sọ síta torí mo fẹ́ kálàáfíà jọba èmi àti màmá ẹ̀ àjọyà fọ́tò èmi àtàwọn ẹgbẹ́ ẹ̀ àtàbúrò ẹ̀ àjọyà fọ́tò kì í ṣe gbogbo wọn o mo wá gbọ́ lẹ́nu àwọn kan ọmọ dáadáa lọ́mọ yẹn ebi tí ń pa Nàìjíríà ńlọ́fẹ́ sọ majority ọ̀dọ́ dìdàkudà níbi àti ń wá nǹkan kiri ló ti di pé ó yá ìwọ máa ṣe báyìí èyí tó ṣe yẹn dà ọ̀dà ibi ọba tí ń ṣe lọ́wọ́ ẹnì kó pè wọlé ẹnì kó pè mo ní ìdí nǹkan báyìí lágbájá ló lè ṣe lágbájá lè ṣe àwọn lágbára ẹ̀ lọ́wọ́ èló ni iye báyìí ni ẹ bá sanwó tán ìwọ náà gba tiẹ̀ owó orogún jọ lẹ́ni tí mùsùlùmí tó jẹ́ lẹ́sìn rẹ̀ tí ó ràn lọ́wọ́ lẹ́ni tí ò ní ràn lọ́wọ́ lọ́dọ̀ mùsùlùmí òun wá wò pé kíní ìdá báyìí ó ti ṣe jìnnà kó tó fura kọ́lọ́wọ́ yọ ọmọkùnrin yẹn ń bẹ̀ ni ọlọ́run ó dẹ̀ yọ àní ìkan pàwọ́ ọ̀pọ̀ wọn mọ́lé nínú nǹkan tọ́rákùnrin yẹn ó tún ṣe tó bá rí pé ń lo system number 3 torí pé kò work yóò máa pariwo ọ̀gá mi GSM pé bóyá yóò yọ mí lọ́fíìsì irọ́ ni ẹni orí ẹ̀ pé ní GSM yẹn ò lè work yóò bẹ̀rẹ̀ sí pariwo GSM lẹ́nujọ́ mẹ́ta tó bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn tán torí pé kò work ó wá ku ọ̀nà mẹ́ta tí ó lò tí mi ní sọ lórí íńtánẹ́ẹ̀tì agọ́dé ni closeness mi àwọn àtàwọn àtògo Ìlọrin ẹni kò lè rí torí àjọfẹ́ tó ṣe ni bẹ́yẹn sì lu ẹgbẹ̀rún blọ́gà pé kán máa bú mi kò ní kí n kúrò lórí pé ọ̀kan ṣoṣo nílẹ̀ Yorùbá kí ní àǹfààní àjàtà mọ́ bẹ̀mí tó bá ti kú ṣé yóò padà wá sáyé ni ájà parí ẹ̀ náà ni kò sí n tó burú bí kéèyàn bá yàn lórúkọ jẹ́ gbogbo ẹni tó bá ń dájọ́ with sentiment wọ́n lè gbé pẹpọn bàbá àti ẹ síta kán máa ṣépè fún kó sì máa wòye pé ọ̀tọ̀ níjà katakítí ọ̀pọ̀ lélẹ́yìí mo wí fún wọn nígbà tí wọ́n ti bàbá Ìjẹ̀ṣà ń jọ sí tẹ́ bá rántí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wá sí mi mo ní bàbá Ìjẹ̀ṣà gbogbo àwọn tẹ́ ń pariwo rẹ lórí íńtánẹ́ẹ̀tì tó o bá lo ẹ̀wọ̀n ẹnìkan kan ò ní tẹ̀lé ọ tètè bẹ̀bẹ̀ tètè túbá kọ́rọ̀ tó yíwọ́ kódà bẹni tí ó sìn ọdẹ wọn padà kábàámọ̀ kò ní wọn lára orúkọ ẹ̀ ẹmẹ̀wò wá sí tí mo ṣe ń gbà yẹn tí mo pè ní bàbá Ìjẹ̀ṣà ọgbọ́n di àgọ̀ díẹ̀ la fi ṣayé bàbá Ìjẹ̀ṣà lo ẹ̀wọ̀n tán gbogbo ẹni tí ń pariwo ń gbà yẹn borí ẹwà nísìn sẹ́ẹ̀rí kan yọjú wọ́n pariwo kẹnsàrò wíwá níjọ́sí gbogbo ẹni tí ń pé human right lòun ebí àwọn ní ẹ̀ ti kẹnsàrò wíwá tí ò fọgbọ́n sayé ẹ̀ tí ẹ fi fún olókùn lọ́rùn òun àtàwọn mẹ́sàn-án ní Ègò ni nígbà wọn ti pa kẹnsàrò wíwá àwọn fámìlì ẹ̀ mélòó ní ẹjọ́ kóró eré mú ní Ègò ni ẹ dárúkọ ẹ̀ èèyàn fọgbọ́n jagun ayé mi ẹjẹ́ àjàká kú síbẹ̀ ẹni wọn bá torí ẹ̀ fagbọ́n kò ní jẹ́ńbẹ̀ o ṣé kò ó búlì èmi náà àwọn èèyàn post ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta èmi náà ṣé ààrẹ mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ ní kì í ṣe pé bóyá mo fẹ́ jà mo fẹ́ kán mọ̀ ní pé ó búlì èmi náà o tó ní ìwà kí ó gbàgbó lè bó ń jìbìtì ni ọ́ ìwà kí ó gbàgbó lè bó ń fífún èèyàn sowó mórí yẹn kì í ṣe pé ń rí àmọ́ ọmọkùnrin yóò ní parẹ́ kò ní parẹ́ síbẹ̀ ọlọ́run yọ jáde padà tọ́lọ́run bá yọ jáde padà ọlọ́run wà bá wa tún ayé ẹ̀tọ́ kò ní follow destructive way tí ń follow yẹn àwọn tí ń pè àwọn ní human rights activists ẹgbẹ́ kẹ́nìkan ọgbọ́n ọ̀tà kọ́mọ ọ̀bú bàbá wọn kọ́mọ ṣépèlé bàbá wọn kọ́mọ parọ́ ńláńlá mọ́ bàbá wọn kẹrin tí ó ṣẹlẹ̀ alẹ́ ẹ̀wọ́n náà láfíà ẹ kàn ń fa àwọn ẹni ẹlẹ́ni káàkiri kúùzẹ̀ ń fi wọ́n pawó lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán tí ọ̀tẹ̀ nìkọ̀ọ̀kan yín náà ọmọkùnrin yẹn ò ní parẹ́ síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò jáde ògo Ìlọrin àtòun náà wọ́n dọ̀dọ̀ rẹ̀ padà tó bá túbà o tó bá tender apology tó rọrọ̀ òfin ni kì í sọ̀rọ̀ ọjà eléyìí ò kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ common sense lélẹ́yìí wọ́n tí ìyàn téèyàn fi wọ fìtínà ni ariwo íńtánẹ́ẹ̀tì mo ti sọ́njọ́ ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba kí lọ́kàn ìjọba pẹ̀lú ariwo íńtánẹ́ẹ̀tì kí lọ́kàn kóòtù pẹ̀lú ariwo orí íńtánẹ́ẹ̀tì ṣe ariwo íńtánẹ́ẹ̀tì ni ó fi dájọ́ ni wọ́n yí fẹ̀múṣàn dájọ́ kí lòfin wí náà fi dájọ́ ọgbọ́n díẹ̀
àgọ̀dí ẹ̀ la fi ń ṣàyè. La fi ń ṣàyè. Àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára. Ọlọ́gbọ́n la ọgbọ́n ní tó jù ẹ kò lè ráàyè ṣe. Yínká TNT, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Gbogbo gbìyànjú ẹ̀ ló hàn everywhere. Àtàwọn míì náà tó ń ṣe dáadáa. Mo rí Yorùbáwuyì náà tó náà jáde lórí dáadáa. Bó tiẹ̀ jẹ́ pé caption tó lò, àwọn èèyàn rò pọ̀ fẹ́ bú mi ni. Ẹ dákun gbogbo ẹni tẹ́ ẹ máa ń lo caption bí ìgbà tẹ́ fẹ́ bú Akéwàgbé ilẹ̀ ẹ máa lò bẹ́ẹ̀ mọ́ fọlọ́bẹ̀ yìí. Ẹ máa lọ straight. Ọ̀rọ̀ tí Yorùbáwuyì sọ ó wù mí lórí. Àmọ́ Yínká TNT wàláì obìnrin yẹn. Ẹnìkan ọ̀dà pè é lásán ó kù sí tọ́kàn mi. Mo wá ń bí gọ́vnà Ṣèyí Mákindé fi mí sí ní ọ́fíìsì, mo ń bá àwọn èèyàn mi sọ̀rọ̀ ní meeting. À ń sọ̀rọ̀ dé level kan pé ẹ má wo tẹ̀sìn tí mo gbèrú. Ọ́fíìsì ìjọba mo wà, tẹ́ni tó wọ obìnrin tó wọ pátá tó wọ bra tó bá wọ ọ́fíìsì mi mo lè advise ẹni mi lè sọ fún pé kó jáde náà. Ènìyàn ni màá yà advise ẹni pé nǹkan wọ yóò dáa, ìwọ gangan embarrass rẹ̀. Àmọ́ kí wọ́n pé no ẹ mú jáde. Ṣé mo ti kúrò ní public servant ni? I'm a public servant. Bí n bá lè ṣèyún màá kúrò níbi tí wọ́n fi mí sí ni. Bóní Ṣàngó bá rú kíní Ṣàngó rẹ̀ wá tó bá ti lágbẹ̀ lòun àjọjókòó àjọbọra wa lọ́wọ́ ni. Bí pásítọ̀ bá dé tó bá ti lágbẹ̀ lòun àjọbọra wa lọ́wọ́ àjọjìmọ́ra wa ni. Nítorí jáyé nìyẹn, ayé láṣẹ ká tó sọ̀run, ẹ má jẹ́ àsọ̀run ká tó ṣayé. Ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ lọ́run fún Muhammad tìjọ̀gá. Tìjọ̀gá. Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ kárùnú. Ìyàwó jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Ṣẹ̀gbọ́n kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀, kíyà máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. Ẹ̀sìn tó bú àwọn orílẹ̀-èdè kan tí wọ́n fi sórí ire. Ó délẹ̀ Nàìjíríà, ó délẹ̀ Yorùbá, ó dirọ́. Irọ́ ni majority fi ń pààkì ẹ̀sìn lẹ́sẹ̀. Irọ́ ńláńlá. Bó ti wà lọ́dọ̀ Mùsùlùmí ní bẹ lọ́dọ̀ àwọn pásítọ̀ ní bẹ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. Ẹni tí wọn ọmọ rí láyé pé ọba ti rí pọ́nlọ ní ẹ̀dá fún. Wọ́n kò ṣàdédé sọ ní pé ẹ̀dẹ̀ máa wo. Àbí ṣébí kí wọ́n wá lágbájá ṣébí kọ́lá àti ṣàdúrà fún ni. Ṣébí kọ́ ní ti irú Kùránì ni. Ṣébí kọ́ lórí òkè tá a mú lọ ni. Ìbá wà là ń gbẹ̀bọ̀ fún. Ó ní bẹ̀tẹ̀ kọ́ mọ̀ wá mọ́. Àìmọye irú ẹ̀ wọ́n ti dípò òṣèlú àìmọye irú àìmọye irú ẹ̀ tí wọ́n ti gbọ́ sí títí ń kàn rẹ̀ rìn pé mí mẹ́ni yẹn rí. Àìmọye irú ẹ̀ irọ́ wọ́n fi ń park. Bí irọ́ yẹn bá wá já bíi tìyá Ọlọ́ṣun, ayé tó máa sọ yí pé kíní tí wọ́n bá parọ́ mọ̀yàn tí wọ́n frame èèyàn up kò kí ń ṣe nǹkan rí. Ẹ má fi rọ́ páàkì ẹ̀sìn mọ́ àti Mùsùlùmí àti kó àwọn ọ̀dọ́ yín bí wọ́n ti lọ sórí fíìdì kan lọ sórí ire. Àwọn ọ̀dọ́ China, àwọn ọ̀dọ́ India ti wọnú òṣùpá ojú kejì òṣùpá ibi tó dúdú yẹn tí ò sí orílẹ̀-èdè kankan tó ti fi nǹkan ránṣẹ́ bẹ́ẹ̀ ni. Kí ni ìyàtọ̀ India àti Nàìjíríà? Òyìnbó ló jọ colonize wa. Àwa ronú pé bó láṣẹ ga. Àwọn ń jìjà ẹ̀sìn. Ẹ̀yin tẹ̀ ń bẹ lábúrọ̀dù. Ẹ wá lè láálì wa kẹ́ ẹ sọ fún wa pé irú wa òpònú wo lélẹ́yìí. Ẹ wá progress ìlú ẹ wá bí ìkan wá wo ń táwa ṣe. Ẹ̀yin náà wà ń bá wa fà á pé ẹjọ́ òdogun ẹjọ́ di wàhálà. Ẹ̀yin sì ti rí ibi sálọ àwa làwa wà nílé. Àwọn ò tí rí ibi sálọ. Gbogbo bá dé àti pásítọ̀ àti lèmọ́mù wọ́n jọ sásábẹ́ ẹ̀hún ilẹ̀ yìí. Ẹ jẹ́ ká láàfíà òjọba, àláfíà ilẹ̀ Yorùbá làláfíà gbogbo wa. Kí ló ṣe Mùsùlùmí tó yẹ ti ẹlẹ́sìn Christianity? Ìwọ náà dájọ́ ni. Kí ló ṣe Christian tó yẹ ti oníṣẹ̀ṣe? Ìwọ náà dájọ́ ni. Kí ló ṣe oníṣẹ̀ṣe tó ló di dandan kí Islam owó ṣe lọ́wọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ àlìjẹ́nnà wà ní? Ẹ jẹ́ àrònú ṣàgálítà náà fi sáká fi mọ́. Láàtà túdé rí kú. Ìyàtọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn. Ìmẹ́dà ìtọ́ta àfáà Mùsùlùmí ò ká yóò ní bẹ lọ́wọ́ òun. Tánàbí ò lo Kùránì fún rí yóò ní bẹ́ẹ̀ ni a lè ṣe. Ìtàgbà pásítọ̀ ò ká. Ibi pásítọ̀ kan ló ní ẹni tí ọba ti lọ́run òun ní fóònù nọ́mbà Ọlọ́run lọ́wọ́ ìsì ń pe fóònù ìsì ń pọ́lọ́run lòun bá sọ̀rọ̀. Àwọn èèyàn sì ń san dọ́là lọ́wọ́ tí wọ́n wọ̀ ọ̀run rere. Àìmọye babaláwo tí ọmọ nǹkan kan tó lọ́wọ́ púrúfù pé òun lè pàṣẹ pé kí sánmọ̀ ọ̀ya bọ́ ọba lè pàṣẹ kí sánmọ̀ ọ̀ya lọ́ọ́ mú ọmọkùnrin yẹn kó ń bẹ̀ kàtí ẹ̀ pàṣẹ kó dà wá ti ń bẹ̀. Mo sọ níjọ́sí mo ní agbára ń bẹ ńlẹ̀ Yorùbá ẹ̀ tó ṣe lọ́nà tuntun ni. Mo ní tí egbé bá ń bẹ lóòótọ́ ẹ jẹ́ ká gbó jáde ká pa àwọn onísáyẹ̀nsì kẹ́ gbogbo wa lájọ̀dọ̀ lówó Nàìjíríà. Mi ò sọ pé kò sí ìkan jáde ní UK ń fọ́ tatatata bí ìgbà tí ràkúnmí bá ń bú.
ó ní ọfẹ́ tagbára lẹ̀ wa ni ọ̀dà olóòtí rí kíni tí ń pè é ètò ẹ̀fí wọn gbé yẹn gbé olóòtí rí ọ̀yà ló ní jáde ńbẹ̀ kò sí tó lè mú àlàáfíà wá lẹ́yìn àlàáfíà àjọpawọ́pọ̀ ní nílùú ní ìtajọ̀gbé ìlú tajọ̀gbé nìyí ẹ̀wà dáko ọmọ India wọ́n ti dé ní òṣùpá Nàìjíríà ń gbára lójú kan náà ọmọ China wọ́n ti lọ sínú Mars Nàìjíríà ń gbára lójú kan náà USA wọ́n ti rán rọ́bọ̀tì lọ pé kó lọ stọ́dì oòrùn bóòlù òòrùn ṣe ń yọ bóòlù òòrùn ṣe ń wọ̀ bó ṣe gbóná tó yan rọ́bọ̀tì wọn bẹ́ẹ̀ tí ń yípo dì sí ìbẹ̀ níwájú oòrùn Nàìjíríà àti ilé lọ sínú bí òjò tí ń wá tó súnmọ́ wa yìí àrònú yẹn ilẹ̀ Yorùbá ò ní ronú ọmọ wa ń bẹ nípò àrònú kí ní ìjẹ́gẹ́ ní Yorùbá àfi ká sàmọ́ da gbogbo ẹ̀rú ogún nítorí ẹ̀sìn bíjọba bá ní ẹ̀sìn lọ́dún kan wo tí ó ṣẹlẹ̀ kíjọba ti gbé òfin sílẹ̀ pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ní public places ó kálukú ọmọ kírun lábẹ́lé ẹ máa ṣe chọ́ọ̀chì yín lábẹ́lé ẹ máa ṣe ṣẹ̀ṣẹ̀ yín lábẹ́lé ẹ̀yin lè bí ọ̀pá ẹ̀yin tẹ́ gbèrú tẹ́ ń dá wàhálà alẹ́ yìí lè bí ọ̀pá tẹ́ bá fa títí ìjọba lè stop ẹ̀sìn ìjọba lágbára ẹ pariwo ẹ dákẹ́ni tí wọ́n sọ pé àwọn fẹ́ gbúrò ẹ̀sìn mọ́ ní gbogbo public places kí ló dé ogun ìtìlá lẹ́ ń jà ní mùsùlùmí ò jẹ́ agbádùn kírísítẹ́nì ò jẹ́ agbádùn oníṣẹ̀ṣe ò jẹ́ agbádùn èyí ti jẹ́ èyí tó dálẹ̀ nínú mùsùlùmí èyí tó ń pa ebó ní lo sàárín kí ta ló fún ní sàárín láì dípò ìjọba mú ọ̀gá ọlọ́pàá wo ló fún ní sàárín iṣẹ́ kí ló ṣe débẹ̀ gbogbo ẹ̀yin house senate ẹ̀rì síìvù lẹ́tà ẹ wádìí ibo ló ti rí sàárín tó ń lò èyí ń dà lúró dẹ̀ tó ń lo sàárín ṣàgálítà náà fún sáká ọlọ́pàá yé wàláyé jẹjọ́ wájú ọlọ́run gbogbo ẹni tí bá ran ọ̀bàyéjẹ́ lọ́wọ́ ọ̀bàyéjẹ́ lẹ́yìn náà tẹkúnù lílá tẹkúnù lílá ìmọ̀dá iná tẹ̀líkọ́. Dr. Yinka Ayefẹ́lẹ́ mo tọrọ 5 minutes sí torí lórí rédíò láwà ẹ wá rí empowerment èyíkéyìí ẹ̀sìn tí ò bá ní ìrànlọ́wọ́ tí ó ṣe fáwọn èèyàn lásìkò tí ebi ń pa àwọn èèyàn yìí kò wọ́ tẹ̀sìn o ẹ bẹ̀rẹ̀ sí ṣe empowerment fáwọn èèyàn tí Àgbàlá Gabriel lẹ́rí tẹ̀ ń wí kí ló sẹ́yìn mùsùlùmí tẹ̀yìn náà ò lè dìde ẹ̀rí pásálàtù ń kú lọ díẹ̀díẹ̀ ni àsálàtù wo lórí bí ìtàtẹ̀yìn wá mọ́ ebi ní pa àwọn èèyàn tí ń fìlì pé tẹ̀sùbá lásán wọ̀nà obi wọ́n ti ń fìlì pé aleluya lásán wọ̀nà ebi wọ́n ti ń fìlì pé ẹgbẹ̀rún gbígbẹ́bọ sóríta ọ̀ràn ebi ẹ dìde nínú ẹni tó dá àsálàtù sílẹ̀ ó ní Máyégún Wàsíù Àyìndé Màsáà kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi rí ogun àmín nínú olórin tọ́lọ̀ ń bọ̀ ní àlùbáríkà Wàsíù Àyìndé jẹ́ kan orin ogún ọdún tó bá tó kọ ní ìsìn àwọn yóò tó máa lérò pé ń kọrin ní sẹ̀sẹ̀ ń kọ ní ìsìn ni Ọlọ́run wá ní kó tètè diversify ó tètè bọ́ sí díẹ̀ òṣèlú Ọlọ́run wá kó fún ẹ ní ńláńláńlá lè yún fi dò sáàtì mi sáàtì yìí olùwàyẹ kíwọ́n one ẹ bẹ̀rẹ̀ sí empowerment fáwọn ọmọ àìfò ìwọ̀nba tẹ́ ẹ bá lè ṣe ń bẹ̀ àyí ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn lábẹ́nú o tẹ́nìkan ò mọ̀ ẹ̀tẹ̀ ṣe ti public náà ẹ ṣe ti public báwa mùsùlùmí àfáà mùsùlùmí ó sì rówó kọ́ni pásítọ̀ ó sì rówó ó yí everybody o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tiwa ẹ má jẹ́ káwọn àsálàtù yòókù ẹ fi empowerment gbé wọn dìde bẹ́ẹ̀ bá ràn yẹn 50 lọ́wọ́ lọ́dún yìí ẹ tún ràn 50 lọ́wọ́ lọ́dún tó ń bọ̀ ń dínkù ní ẹ̀yin ti násífà ẹ tètè bẹ̀rẹ̀ empowerment ẹ̀yin ti kọ̀rí ẹ tètè bẹ̀rẹ̀ empowerment ẹ máa mú àwọn èèyàn lọ ẹ ràn wọ́n lọ́wọ́ lábẹ́lé tẹ́lẹ̀ but owó tẹ́ fẹ́ fi di ṣe project ẹ bẹ̀rẹ̀ sí fi fún àwọn èèyàn lóúnjẹ wàláhì ìtẹ́ padà yí padà yóò transfer nǹkan tó ẹ̀ náà fáwọn èèyàn nítorí náà ṣàgántà náà fún sáká níparí ẹgbà Ànábì Yusuf tó bá fẹ́ jẹ́ nǹkan láyé lọ change ìrònú òbú rẹ̀ o Ànábì Yusuf ó change mind ẹ̀ sí dáadáa náà ló wà tẹ́lẹ̀ àwọn ẹ̀gbọ́n Ànábì Yusuf ò change ìrònú wọn Yusuf change ìrònú ó improve ìrònú ẹ̀ rádà ó di olóríire ó di mínísítà àwọn àbúrò ẹ̀ tí àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n wà níbi káfẹ́nu bayé èèyàn jẹ́ wọ́n change ìrònú wọn bọ́jọ́ ṣe pẹ́ tó after 30 years wọ́n pàdé Yusuf wọn mọ̀ pé Yusuf ni ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni ẹ tó gbé pàdé ẹ̀ wọn ò soríire títí jíjọ́ tí wọ́n pàdé ẹ̀ lọ́padà sọ wọ́n di olóríire. ìwọ náà change ìrònú aburú ọwọ́ ẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ gòkè níparí mo ṣàdúrà fún minister for power ọmọ ìyá mi Abdulwahid Pẹ́ńkẹ́lẹ́ bọ́lá ṣe ṣètò ayé nu
bó bá play game kan tí ọba má sọ pé ó kú bẹ̀ ó tún náwó bò mí ni Ọlọ́run sì fi lé ọ lọ́wọ́ pẹ́ńkẹ́lẹ́ pọ̀ bẹ́ẹ̀ dúpẹ́ tọ́lọ́run ò jẹ́ kó o pòfo lórí eléyìí oore tó tún jù yẹn lọ ń bọ̀ Ọlọ́run fún ẹ ṣe tí máa nẹ́pà tí ó dúró pẹ́ńkẹ́lẹ́ congratulation ọ̀gá mi dáadáa gọ́vnà Olúṣèyí ọmọ Mákindé àníwọ́ ló ń bẹ ní òye àná Ṣèyí Mákindé ìwọ ló tó ń bẹ ní òye ni pẹ̀lú àmì ọba dákun jẹ́ òwà bódọ́là. Àmì ọba dákun jẹ́ òwà bódọ́là. Ọba dákun jẹ́ òwà bódọ́là o. Mo ti rí mẹ́sẹ̀jì dákun jẹ́ òwà bódọ́là. Ọlọ́pù 115 minutes ọba dákun jẹ́ òwà bódọ́là. Padà sí ibú títí ayé lábáríkà Al-Qur'an. Sọ́jà ní tánú fún sàkàfin mẹ́lá sàtúndìrí kò. Ṣẹ̀kùnú lílẹ̀ ìmẹ́dà ìnàtàlẹ́kọ̀ o. Ṣẹ̀kùnú lílẹ̀ ìmẹ́dà ìnàtàlẹ́kọ̀ o. Ọmọ Yorùbá ẹjẹ́ àrònú dáadáa. Sọ́jà ní tánú fún sàkàfin mẹ́lá. Ṣé ẹ̀mọ̀ ní pé ìran Haúsá corporation wọ́n pè wọ́n gan-an? Lásàtúndìrí kò. Ṣé kò sí Christian nílẹ̀ Haúsá ni? Tọ́rọ̀ bá dọ̀rọ̀ wọn tún Kùránì náà bí ọdún ànábì ilẹ̀ gbariwo ni. Sí ò sí chọ́ọ̀chì ń bẹ̀ ni. Èyí táwọn mú kọ́ọ̀chọ̀ tí wọ́n nu. Kódà bá ń sọ pé kódà èyí táwọn mú nù. Ṣé kò sí àwọn ẹlẹ́bọ nílẹ̀ Haúsá ni? Ẹ mọ̀ pé àwọn eégún bẹ nílẹ̀ Haúsá ni. Ẹ mọ̀ pé eégún bẹ ń bẹ̀. Kí ló dé tí wàhálà tí wọn ò le tó báyìí? Ẹ̀yin Mùsùlùmí ayé, ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wá ń tẹ́ jẹ tẹ́ wá ta ọjọ́ ọ̀la yín tó ẹ ta ọ̀la nítorí èní. Owó tẹ́ fẹ́ ní náà lẹ ti ní. Mọ́tò tẹ́ fẹ́ rà náà lẹ ti ń rà. Mo fẹ́ sáyé, mo fẹ́ ṣojú nìyẹn. Kéèyàn bọ́ sórí bàbá Muyideen Bello pé mo rò pé yẹn dàrú. Subhanallah. Mo fẹ́ sáyé, mo fẹ́ ṣojú nìyẹn. Ọmọ ìyẹn náà bá jáde tó bá ní ẹnu bàbá Muyideen Bello rẹwà. Kò sí ní tó burú náà bẹ́ẹ̀ nìkan ti wí. Ẹ̀yin ògbó Ìlọrin ẹ má sùn. Bọ́sà lọ ní èbó ẹ mú. Ẹ má sùn gbogbo ọ̀nà tẹ́ gbà fi mú. Èmi ti fira mi lẹ̀. Gbogbo ebú àtèpè tí ọba sí àtìbàjẹ́ ọ̀rẹ́dì. Aláàfọ̀ ilẹ̀ Yorùbá yìí mọ́. Mùsùlùmí ò ní dọ̀tá oníṣẹ̀ṣe. Oníṣẹ̀ṣe ò ní dọ̀tá Kírísítẹ́nì. Àjọpá wọ́pọ̀ ní nílùú yóò fi fọkàn balẹ̀. Àwọn kọ́ńtì kan bẹ láyé tí wọ́n ṣẹ̀sìn náà. Wọ́n lẹ́sìn kankan. Ọkàn wọn balẹ̀ wọ́n ń gbáyé rọrùn. Kí ló dé tẹ̀ ń fa iye ni wá lára báyìí? Ẹ ti ẹ̀jẹ̀ á di àmì ilé ìtaàsì gan mọ́. Kéèyàn ọmọ fẹ́ ṣẹ̀sìn nílùú yìí kéèyàn ọmọ ẹ̀dárun ẹ̀kí lábẹ́ ilé ọ̀dà àjùkọ́ ọmọ ẹjọ́ ìmẹ̀jẹ̀ǹtì ẹ̀yìn fìtínà tẹ káyé yìí lọ. Títorí yín lọ́lọ́run fi dáyé ni. Ẹ̀yin lọ́lọ́run rán sí apẹ́ ẹ̀yin ni Yájújù wà Májújù tọ́lọ̀ ní ẹwà báyé jẹ́ ni. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ kìlọ̀ fáwọn ọmọ yín. Ẹ kìlọ̀ fún wọn. Wisdom tẹ́ lò tẹ́ fi gba holiday ṣẹ̀ṣe ṣé wisdom yẹn ò sí mọ́ ni? Àti sẹ́ lérò pé jàgídíjàgan lẹ fi gba holiday ṣẹ̀ṣe ni. Lọ́wọ́ gómìnà bíi 4 àbí 3 nílẹ̀ Yorùbá kì í ṣe jàgídíjàgan. Ẹ tẹ̀lé òfin ni ẹ béèrè fẹ́tọ̀ yín ni wọ́n sì fún yín. There are ways tẹ́ fi lè béèrè fẹ́tọ̀ yín láì jẹ́ pé àwọn ọmọ yín jáde wọ́n ń ṣépè láwọn àgbàlagbà mùsùlùmí. Gbogbo ẹ̀sìn Islam odidi ọ̀rọ̀ lélẹ́yìn Ọlọ́run ni ó gbèjà eléyìn àmọ́ kéèyàn ọmọ á bú bàbá ń bàbá kọ́mọ fún ẹ̀pẹ́ bàbá ń bàbá ẹ lọ wo ètò ṣe fẹ́mi náà ń wò bínú o nínú ẹni tí dẹ̀ ń struggle pé kálàáfíà ọjọba ni mo wà bó jẹ́ mọ̀ pọ́mọkùnrin yẹn ó jáde láìpẹ́ Ọlọ́run ó dá padà fún mọ̀mẹ́ ẹ̀ torí ẹlẹ́sìn púpọ̀ ní mọ̀mẹ́ ẹ̀ ǹjẹ́ yín mọ̀ pé mọ̀mẹ́ ẹ̀ àáfàá àti nǹkan ọmọ ń kéwu mọ̀mọ́ tó bí ọmọkùnrin yẹn mọ̀mọ́ ṣàtàn fún mi débi pé kódà àwọn làwọn kọ́ bàbá tó bí ní kéwu ilé kéwu làwọn ti jọ pàdé senior àwọn làwọn kọ́ ń kéwu abiyamọ nìyá yẹn fẹ́ràn ọmọdópin ìyá yẹn ọ̀fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó parẹ́ kódà bó jẹ́ pé àwọn náà lẹ́bi tiwọn tí mo ti sọ fún wọn lábẹ́lé abiyamọ ni àfi gbogbo ẹni tó bá fẹ́ràn ta lọ́lọ́run ẹ bá bẹ̀bẹ̀ kí yìí kọ́kọ́ kó bẹ̀ náà sẹ́rí gbogbo ẹni tí wọ́n sọ pé àjọfà ni human right ni tí wọ́n bá bẹ́ẹ̀lì ẹ̀ tán ṣé wọ́n stọ́ọ̀pù adájọ́ pé kíkọ́ọ̀tù ọmọ continue ni ṣé wọn ò ti kọ́kọ́ bẹ́ẹ̀lì bá àjẹsà ni ebi wọn ti bẹ́ẹ̀lì ẹ̀ fóònù ibi wọn ti mọ́ tẹ́lẹ̀ kó tó dijọ́ tí wọ́n dájọ́ kó tó bá rẹ̀ níbi tí ò lérò òfin cyber bully kì í ṣòfin kékeré o gbogbo àwọn tí wọ́n ń ti àwọn èèyàn pé ó yá máa dá wàhálà sílẹ̀ majority àwọn tẹ́ẹ̀rí tí wọ́n sọ pé ọmọ yẹn ò ní gbà
màmá tó bí ọmọ ń sọ wípé ẹ foríjì ẹ dákun ẹ gbà mí ẹ dá ọmọ mi padà fún mi ọmọ mi ò change ìwọ sì ń jáde sọ pé irọ́ ni àwọn tí wọ́n ń jẹ́ ń bẹ̀ ni àtẹni tí ń bá mú kámẹ́rà lọ́wọ́ tí ẹ bá rìkọ́ọ̀dù òun náà fẹ́ kó sọ̀kù torí pé tọ̀ìtọ̀ yìí ń jáde ń bẹ̀ ẹnìkan ló ṣe bá jẹ́ pé wọ́n lọ wà ń bẹ̀ ṣé sófìlì bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá ní kọ́mọkùnrin yẹn bọ́lọ̀ ń bá gbàdúrà rẹ̀ tán kọ́lọ̀ ń bá a ṣàforíjì fún kó padà wá ṣe dáadáa tẹ́dá òròpó lè ṣe ọmọ ń jọ mí lójú orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó jẹ́ wípé nílùú tá a wà yìí béèyàn bá pààyàn tán nísìn tó pààyàn amúrọ̀bà kan ń bẹ ní state kan tó sí Ọ̀yọ́ state mọyì èèyàn tó pa ni ó sì ṣe tán lòun di pásítọ̀ lọ́ba tó lérò lẹ́yìn gbogbo ẹ̀ bá tó ń káwọ́ sókè fún ládùúgbò ọ̀ràn tó dáì ní Nàìjíríà tó jẹ́ pé bí wọ́n bá fẹnu báyé gbogbo ayé jẹ́ tó ń sìn níbi ẹ̀sìn mú Nàìjíríà lẹ́rú dé káàkiri ronú bọ́ńtọ̀ bá ti tó ní mo ti di wòlíì báyìí o mo ti dà fà Ọlọ́run gbogbo èèyàn náà máa tó dà pa àfà ni ìbò náà ti ṣe yẹn kò sí orílẹ̀-èdè tí ń ṣerú ẹ̀ láyé lẹ́yìn Nàìjíríà tó jẹ́ wípé tráfíkì wọ́dà tí ń bẹ lójú títì tí bá ń pè yín pé ìwọ lọ báyìí ẹ̀rọ lómi tí ó dáná fáì ọba tiẹ̀ lọ́nu àmọ́ tó bá jẹ́ pé wèrè tó wà kísà ló dúró ní àárín títì tí bá ń kọ̀ǹtró yín ẹ̀ sì mọ̀ respect yẹ Nàìjíríà bẹ́ẹ̀ nìkan bá dúró lẹ́gbẹ̀ẹ́ yín tó sọ fún yín pé ntí Bíbélì wí ni o ntí Kùránì wí ni o ntí sẹ̀sẹ̀ wí ni o ẹ̀ ní dá lóhùn àmọ́ tí wèrè kan bá lọ títì tó bá ní dúró arákùnrin mo bá rò wá ọ sáré náà mo bá rò ní wọn ò ní wo pẹ́ni orí ẹ̀ burú ẹni torí ẹ̀ ti dàrú ni irú orílẹ̀-èdè wo la bára wa yìí orílẹ̀-èdè tí ò kí ń ronú orílẹ̀-èdè tí ò kí ń wò pé kí ló right emotion ló kálukú òfin máa dájọ́ the first thing anybody tó bá fẹ́ràn ọmọkùnrin yẹn lè ṣe ni pé bóyá ni ó sì jáde ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ti Abíọ́lá títí nìyí ẹ tí tó fi há Abíọ́lá kù ṣe é jẹ́ kọ́mọ rẹ̀ wọlé ìbò kankan ni sọmọ Abíọ́lá wọlé ìbò kankan anywhere ẹ dárúkọ ọbẹ ẹ̀yin lẹjẹ ti bàbá rẹ̀ tí ìjọ tí ẹ lọ gba béèlì Abíọ́lá tó yẹ kó jáde ẹni ọgbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ trade mandate ẹ kò trade mandate ẹ ó kú síbẹ̀ ọmọ ẹ̀dá tẹ gbé sípò lẹni torí ẹ bá pé ọgbọ́dọ̀ mọ̀ wá Nàìjíríà o tí ẹ bá ń ti ọba yìí ẹ bá ń ti ọmọ tìra ẹ tó ọba ti há tètè negotiate mọ́tò tó overtake mọ́tò tó ń lọ lójú ọ̀nà rẹ̀ jẹ́jẹ́ tí tírélà bá overtake pàdé ẹ mọ́ claim right claim gbó nígbà tírélà bá lọ tán ó claim ojú ọ̀nà rẹ̀ padà àmọ́ tó bá lọ claim right yẹn lè parí síbẹ̀ o. ẹ jẹ́ ká pawọ́ pọ̀ lórí bó láti tún ayé ọmọkùnrin yìí ṣe. wàláhì ọjọ́ tí mo sọ wípé kí arákùnrin yẹn kó lè pàdé ẹ̀ lójú ọ̀nà ká ní ọjọ́ yẹn àtijọ́ agree ni. ẹ máa wo dáadáa tẹ́ bá wo prógámù tèmi tẹ́ bá rí pé èébú ń pọ̀ àwọn ọ̀rẹ́ arákùnrin mùsùlùmí yẹn ni kò lè jẹ́ lómi kò lè jẹ́ ẹlòmíì kódà kò lè jẹ́ oníṣẹ̀ṣe. mo ti sọ́rí bí ẹ ṣe bẹ́ èébú nù wọ́n máa ń lo síìmù bíi mẹ́wàá èébú ni wọ́n máa fi táìpù èpè ni wọ́n máa fi táìpù àwọn ọkọ̀ tá ẹgbẹ̀rí láyé bí wọ́n bá ti ń wù ẹ̀yin náà gbogbo ẹni tẹ̀gbẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹni wí àti ẹ bá ti ń ẹ máa bá ń fún ẹ lésì bọ́bá búlọ̀kù yín lẹ́nu ọlọ́run ò ní búlọ̀kù yín ẹ máa bá ń dá èsì padà fún wọn kí ló dé tẹ́ẹ̀fẹ́ délẹ̀ Yorùbá ó sì ní nítorí ìjẹkújẹ tiyín ẹ̀yin nìkan lẹ́ ń bẹ ni bọ́mọ yẹn bá jáde ń bẹ̀ tó bá dìbò tó bá wọlé ọ̀nàrẹ́bù kí ló burú ń bẹ̀ ó kàwé náà bó bá túbá kí ló dé tọ́lọ́run ò ní gba títúbà rẹ̀ àwa kọ́ lọ lọ́run jẹ́jẹ́ kọ́ ni kó di Islam o tó bá lẹ́sìn tó wọ́n ṣe náà nù kó sá máa dá wàhálà sílẹ̀ mọ́ nítorí náà níparí àníyí kan parapọ̀ wọn mọ́lé ìràwọ̀ pawọ́pọ̀ wọn màgí Yorùbá ẹ̀jẹ̀ ká pawọ́pọ̀ káronú. kíyà máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. mo rò pé gbogbo wa náà láti gbọ́ nǹkan tí bàbá Sheikh Akeugba Gold tí wọ́n sọ yìí wáàsí wọn náà ó dá lórí pé kálàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá ni wípé ẹnìkan ò lè gbèjà Ọlọ́run ẹni tí ẹ bá rí tó sọ pé òun gbèjà Ọlọ́run ó ń tan rẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó ń jà fápò ara ẹ̀ ni bàbá sọ pé owó ló dá gbogbo wàhálà sílẹ̀ gẹ́gẹ́ bí ìwàásù tèmi náà ti ń ṣe ní àti ọjọ́ yìí náà bọ̀ wá nìyẹn pé ká jẹ́ kálàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo ojú tó ń wò mí o ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títí ẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè orí ló mọ̀ sìn náà ni ẹ ti ń wò mí
fẹ́yìn tẹ́ bá ṣe ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi click subscribe button kẹ́ẹ̀dẹ̀ tan notification button yín kó lè máa notify yín tá a bá ṣẹ̀ṣẹ̀ drop àwọn ní new video. Bẹ́ẹ̀ ni ohun tó máa ṣe yín láǹfààní òun náà ni ohun tá a máa ń gbé wá because àwọn òfin tẹlẹ́sìn kan ṣe o a mọ̀ wípé Ọlọ́run ò fẹ́ ká ṣẹ̀sìn kan ló fà á tí gbogbo ẹ̀ ṣe pín yẹlẹyẹlẹ. Tó bá run Ọlọ́run pé kí gbogbo wa ká dẹlẹ́sìn kan ṣoṣo kò ná Ọlọ́run lẹ́ni tí Ọlọ́run máa sọ gbogbo wa dẹlẹ́sìn kan ṣoṣo náà. Ìgbà tí Ọlọ́run wá sọ wá di ẹlẹ́sìn kan ṣoṣo kí ló wá ń ṣe àwọn èèyàn tá wá ń fi tiwa tá wá fi ń ni ẹnì kejì lára. Àní kẹ́ ẹ jẹ́ ká láàfíà kó mí ẹ jẹ́ ká jẹ́ ká láàfíà kó jọba nǹkan táwa ń pè fún rẹ̀ á yẹ wá o kò ní yẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan sí Báyọ̀ Black lórúkọ tèmi mo kí gbogbo ojú tó ń wò mí mo kí yín bójú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni títí ẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ aláwòrábí àwa báyìí náà ni àwọn máa ṣe nǹkan láàbí kò ní kọ́gun sọ̀ọ̀dẹ̀ kó wa ẹ má gbàgbé pé bí ẹ ṣe gbé ń wò mí yìí ẹ bá mi subscribe ẹ bá mi subscribe ẹ bá mi subscribe ire o ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe ẹ bá mi tẹ subscribe button yẹn ire o bye bye.